rárá rárá kò sẹ́nìkan rárá kò sẹ́nìkan rárá kò sẹ́nìkan rárá rárá kò sẹ́nìkan rárá. Rárá kò sẹ́nìkan. Èmi tí wọ́n kárí ayé yìí bóyá èmi yóò rí ẹnìkan tó ga jù ọ́ lọ. Iṣẹ́ ọwọ́ rẹ̀ nǹkan ẹ̀yẹ ojú ọ̀run kan wípé kò sẹ́nìkan. Ó bọ̀ sílé lálẹ́ láyé o bẹ́ẹ̀ thank you níbi tẹ́ ògo mú mi dé ilé ògo mú mi dé ilé ayọ̀ mú mi dé ilé àlàáfíà mú mi dé ilé ògo mú mi dé ilé ayọ̀ mú mi dé ilé àlàáfíà. Tí kò mọ̀ mi wálé agbára ẹ̀mí rẹ̀ mú mi dé ilé mú mi dé ilé èèyàn mi mú mi dé ilé ògo mú mi dé ilé ayọ̀ ilé àlàáfíà. Àlàáfíà yéèpà irọ́ ojú àṣà òkè rí bí tàwòdì òkè ń rọ̀rọ̀ èmi kọ́ lẹ́ni ìtanù níkẹyìn mú mi dé ilé ògo mú mi dé ilé ayọ̀ mú mi dé ilé àlàáfíà mú mi dé ilé ògo mú mi dé ilé ayọ̀ mú mi dé ilé àlàáfíà. Tí kò sí sí mi lọ́rùn onígbàgbọ́ dasán ó ṣé o bàbá wa lọ́run tó fi Jésù fún wa ayé má lè jẹ́ tiwa mú mi dé ilé ògo mú mi dé ilé ayọ̀ mú mi dé ilé àlàáfíà. ẹkúlé là ń kí ara lé ẹkúlé lẹ́ni gbogbo ilé pátápátá mo kí yín gbogbo ẹ̀yin tèmi mo kí yín. Kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ n fìbà fọ́lọ́run alààyè ọba tó jẹ́ kí n lè wá ọba mùní ọba mọ̀lá ọlọ́run ojoojúmọ́ ọlọ́run gbogbo ìgbà ọlọ́run ìgbà gbogbo ọlọ́run wákàtí ọlọ́run àsìkò ọlọ́run ọba tí ń gbé nínú afẹ́fẹ́ ẹ̀fùlùfúlù olóore ọ̀fẹ́ ọba tó fún mi lọ́rọ̀ ọba tó fàyè gbà mí ọba tó fọ̀rọ̀ sí mi lẹ́nu kábíyèsí olóore ọ̀fẹ́ aládé mímọ́ ọba tó ga tó gbé ara ẹ̀ pamọ́ síbi tó ga ìyá alájẹ́ mi ọ̀wọ́n in fact mò ń gbádùn mẹ́ǹtì yín gbogbo ibi tó ga ọlọ́run alààyè ló mọ̀ bẹ̀rù kábíyèsí ọlọ́run ìyanu ọlọ́run èmi ni ọlọ́run àtèṣí ọlọ́run àná ọlọ́run ọ̀la ọlọ́run lọ́wọ́lọ́wọ́
mo gbé ọlọ́run ọba ga nítorí pé òun ló fààyè gbà mí, òun ló fún mi lọ́rọ̀ sọ, òun ló fọ̀rọ̀ sí mi lẹ́nu, ọba tó jẹ́ kí n lè wá tí mo fi wá tẹ́ fi rí mi gbọ́. mo ṣèbà ọlọ́run alààyè ọba tí kì í ṣe ọba òkú lénìí kó bá mi darí ètò mi. gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà nílé, oore ọ̀fẹ́ Ọlọ́run á máa bá gbogbo wa gbé o, ayọ̀ la máa fi ṣọdún o. gbogbo ohunkóhun tó ti di òkú nínú ayé wa, ẹ̀mí ọ̀run á jí sí ìmọ́lẹ̀ alààyè, nítorí pé òkè òun ni àṣẹ ń gbé, kò sí àṣẹ tó ń gbélẹ̀. gbogbo agbára tí Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run yóò fi dá wa lóhùn. gbogbo ohunkóhun tó ti kú nínú ayé wa, oore ọ̀fẹ́ Ọlọ́run á bá wa jí sí ìmọ́lẹ̀ alààyè. ẹ kú lélẹ́rìí, mo kí gbogbo ọmọ Odùduwà pátápátá, gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin onígbàgbọ́, gbogbo ẹ̀yin mùsùlùmí, ẹ kú ilé, mo tún ti dé bí mo ṣe ń dé. ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé ọmọdé kékeré ni mí, ṣe ni kẹ́ ẹ gbé mi mọ́ra. mo délé alára mo kí wọ́n ń bẹ̀, mo délé ajérò mo kí wọ́n ń bẹ̀, mo délé ìlà ọ̀rọ̀gún ayé mi agún gẹ́gẹ́gẹ́, mo kí wọ́n o. mo ṣe bá gbogbo ẹ̀yin tèmi lóbìnrin lọ́kùnrin, ẹ̀yin mọ́mì mọ́mísí, ẹ̀yin dádì, ẹ̀yin bàbá, ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé, mo kí yín o. ayọ̀ la máa fi ṣọdún àjíǹde. lẹ́nìí kí n tó tẹ̀síwájú, orí ìbà náà ni mo ṣì wà. mo fẹ́ kí n rán yín létí kinní kan. tá bá sọ pé à ń ṣe ọdún àjíǹde, ìrántí bí Jésù Kristi Olúwa wa ṣe fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa, iṣẹ́ tó wá ṣe láyé nìyẹn. àwọn kan máa sọ pé Jesus Christ has wiped it off. lóòótọ́ ni ó gbìyànjú ní bàbá yẹn. tá a bá pera wa lónígbàgbọ́, ẹ má jẹ́ ká gbàgbé iṣẹ́ tóun wá ṣe ní bàbá wa olóore ọ̀fẹ́ jùlọ. Ọlọ́run mi ọ̀run tó lóyún ara ẹ̀, tó bí ara ẹ̀, tó tún sọ ara ẹ̀ lórúkọ. Ọlọ́run máa wá láwòrán èèyàn, ó wà láàrin wa náà. ká máa fi ẹ̀mí ìgbàgbọ́ bá lọ, ká máa rántí gbogbo nǹkan tí Ọlọ́run ní ká wá ṣe. nípa òfin 10 kò sẹ́ni tó ń wàásù ẹ̀ mọ́ nínú chọ́ọ̀chì kankan, mi ò gbọ́ mọ́. ká dáwó, ká crusade àti night vigil, dẹ̀ miracle ló nẹ́ẹ̀sì ní ká máa expect. ṣé tí ẹ̀dá bá kó iniquity sọ́wọ́ tí gbogbo ọwọ́ ti kún fún ẹ̀ṣẹ̀ àti ìdọ̀tí àti èérí, ọwọ́ wo la fi fẹ́ receive blessing ni? ẹnu mi ò kúkú nípa ní. àwọn onígbàgbọ́, àsìkò yóò kì í ṣe àsìkò fàájì rárá. tẹ́ bá gbọ́ mi, mo fẹ́ kẹ́ fi ọgbọ́n òye tẹ́yìn fi jù mí lọ kẹ́ máa fi bá mi gbé. ètò mi tèmi dá lórí kí ni ìtumọ̀ àjíǹde. lóòótọ́ ó ti wá, ó sì ti gun òkèrè ọ̀run. àwọn kan máa ní Jésù tí wọ́n kú, Jésù tèmi ò kú o. nítorí náà àwọn nǹkan méjì péré ni mo fẹ́ ká múlò lénìí lórí ètò tèmi. nítòótọ́ mo máa ń sọ nípa oúnjẹ wa, àṣà wa. ẹnu mi ò nípa ní màá mi, ìyá Bílíkì ẹ̀yin ni. nípa ìmúra wa, ìsọ̀rọ̀sí wa, àṣà wa, gbogbo nǹkan tiwa tó jẹ́ ti tá a bá nílé, ìyẹn ò ní pé ká kó dànù torí pa ti gbàṣà òyìnbó, ìyẹn lè tó mi. àmọ́ lẹ́ni mo fẹ́ sọ nípa pé kí ni ìtumọ̀ àjíǹde, kí ni àjíǹde já sí, kí ló túmọ̀ sí lọ́dọ̀ yín. tí mi ò bá kí yín, ẹ̀yin náà ẹ kí mi. gbogbo ẹ̀yin àyàn, ẹ̀yin akéwì akọrin, gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá, orí ìbà náà ni mo ìwà. kí ni ìtumọ̀ àjíǹde? ẹnu tèmi ò ní pa mí. ǹbá sọ pé káwa ọmọ Yorùbá, torí àwa la gbọ́n jù, àwa la mọ gbogbo nǹkan, àwa ni ìyá túnú, àwa ni bàbá jẹ́ ńládé tó fẹsẹ̀ méjèèjì tajá ń pa, àwa ni bàbá parí ijó, àwa la mọ̀wé, àwa la mọ̀wà, àwa la mọ ọ̀rọ̀ sọ, àwa la mọ iyì, àwa la mọ àpọ́nlé, àwa la mọ gbogbo nǹkan, àwa la mọ education, àwa la mọ reading and writing.
àwa la mọ̀ gbogbo nǹkan define, àwa la mọ̀ bá ṣe máa fún gbogbo ayé lórúkọ, torí pé àwa lọ́lọ́run dá tó dáa jù láyé. Kò wá rí bẹ́ẹ̀ o. Ìtumọ̀ àjíǹde, mo rí àwọn kan ṣe ìjọ òní Sunday, wọ́n ní wọ́n lọ ṣọ́ọ̀ṣì, don't be late, you have to be hurry. Tó o bá late dé ṣọ́ọ̀ṣì, tó bá jẹ́ pé ibi tó ti ń ṣàánú ló gbà lọ tó fi late, àdúrà á gbà o. Jùgbà tó o bá jẹ́ pé o sáré débẹ̀ pẹ̀lú gbogbo ìdọ̀tí tó wà lọ́wọ́ wa. Ìtumọ̀ àjíǹde ni pé ká ran ẹnìkejì wa lọ́wọ́. Tó o bá ní kó o pín, tó o bá ní kó ní àjò, kó ní àpọ́nlé, kó gbé ẹlòmíì mọ́ra, ìyẹn lẹ̀sìn o. Kò kí ń ṣe gbogbo nǹkan tí a rò pé ẹ̀sìn lẹ̀sìn. Ẹ má bínú, ó dàbí ìwàásù. Tọ́lọ́run bá ní kí n sọ màá sọ. Wọn kì í fìbọn pa ẹ̀fọn. Ọ̀rọ̀ tọ́lọ́run bá fi sí mi lẹ́nu ni mo máa sọ. Èmi wò pé lásìkò yìí, ṣé mo ní mo mú nǹkan méjì wá fún yín, ìkan nìyẹn. Mo rò pé lásìkò yìí ó yẹ ká ti ní ọgbọ́n tá máa yí àwọn àdúrà wa padà. Ìwọ tó ń gbọ́ mi, ìwọ tó ń wò mí, ogun máa ṣẹ́ fún ẹ lóòótọ́ ni, ta ni ológun. Tí Jésù Kristi bá wá sáyé tóun náà bá wá ṣiṣẹ́ tó gbà látòdì ọ̀run wá. Bẹ́ẹ̀ ni mà, ìwà lẹ̀sìn. Tíyàn bá wá láti ọ̀run tó wá ṣiṣẹ́ tó yẹ kó jẹ́ ń bíbá ẹ̀ tó jíṣẹ́ yẹn fáwọn èèyàn, ìyẹn lẹ̀sìn. Àwọn kan máa wò mí wọ́n ní ẹ tìbílẹ̀, ẹlòmíì ò tiẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀. Èmi dẹ̀ rí ọwọ́ mi máa ré o fúnra nẹ́nẹ́. Ọwọ́ mi máa ré o brown nẹ́nẹ́. Ọwọ́ mi máa ré o brown nẹ́nẹ́. Ẹni tó ń yorì tó lọ sínú church, mo rò pé nínú àjíǹde tó bá ń fẹ́ nǹkan tó dáa, ó yẹ ká yí padà. Kò sí pé ẹ ronú pé wàá da ìjọba àrùn, kò sí dẹ̀dẹ̀, kò síbi tí wọ́n ti ń sọ mọ́. All we are after now ni miracle, ìyanu ìjọba ọ̀run. Ìjọba ọ̀run kò tẹ̀ sí lára ẹ̀mọ́, wọ́n ń ta ló mọ nǹkan tó ń ṣe ń bẹ̀. Ìtumọ̀ àjíǹde ni pé ká fi ìgbésí ayé Jésù Kristi tó wá tó fi ara ẹ̀ lélẹ̀ fún wa, káwa náà máa fi ṣe àkàwé. Ẹni tó lè fi ẹ̀mí ara ẹ̀ sílẹ̀ nítòótọ́ bó ṣe yàn nìyẹn, bó ṣe fi rán nìyẹn, ó ti jẹ fún wa. Ǹjẹ́ ó yẹ kí onígbàgbọ́ kó tún lọ fowó ara ẹ̀ ra èso, kó tún máa rì nílẹ̀ ẹ̀ padà? Lúkà. Ǹjẹ́ ó yẹ ká tún kọ Jésù lẹ́lẹ́ẹ̀kejì pẹ̀lú ìwà wa? Èmi wò pé ó yẹ ká ní ẹ̀mí ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹ̀mí ìfẹ́, ẹ̀mí ìrànlọ́wọ́, ẹ̀mí ìgbésókè. Tó bá ní, tó bá ń ṣe fẹ́lòmíì, ẹ má jẹ́ kí n tàn yín, àwọn yẹn ni ìgbàgbọ́ wa. Ìtumọ̀ àjíǹde nìyẹn. Ẹni tí ò lè gbààwẹ̀ lẹ́ẹ̀mejì kọ́dún tó tán, kọ́dún tó parí, tó dẹ̀ ń retí miracle. Àtẹni tó ń gbààwẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ebi ń pa, tíyẹn ò tiẹ̀ ní oúnjẹ tó máa fi break tó bá jóun lòún gbààwẹ̀. Èwo lọ́lọ́run máa gbà? Ẹ jẹ́ ká ronú pìwàdà yín èèyàn mi. Gbogbo nǹkan tá à ń sọ nínú àdúrà ogun kíní kan, kò sẹ́ni tí ò lógun. Kò síbi tí ogun yẹn ò sí. Nǹkan tí mo mọ̀ ni pé Ọlọ́run máa ṣẹ́ àwọn ogun yẹn fún wa, ó dẹ̀ máa gbé wa lékè. Àmọ́ tẹ́ bá wò ó láti bẹ̀rẹ̀, ó yẹ káwa náà máa ní ìbẹ̀rù Ọlọ́run, ká súnmọ́ Ọlọ́run díẹ̀ sí. Gbogbo ogun yẹn nìkan kọ́. Àwọn míì wá ní ọmọ àkọ́bí, ọmọ tó wá bí gbẹ̀yìn, ṣé yẹn ò nídìí àdúrà ni? Èyí tó bí láàrin, ṣé yẹn ò nídìí àdúrà ni? Oore ọ̀fẹ́ Ọlọ́run á ya ẹnu tèmi sí mímọ́ o. Mo kí yín lénìí pé ẹ kú palẹ̀mọ́ ọdún o. Àjíǹde, àjíǹde, àjíǹde dára níkẹyìn o nígbàgbọ́. Gbogbo nǹkan tí àwa ń ṣe yìí la máa gbèrè ẹ̀. Kíkú àti yíyè. Ìfẹ́ nínú iṣẹ́. Good. Òun la lè fi rí ọ̀run. Kò kí ń ṣe pé ká kàn máa sọ pé ẹ wá sílé ìjọsìn tèmi. Kẹ́yìn náà máa wò pé ogun wà ń bí. Àwọn míì sì wọ́n believe ní pé kó máa kúrò from church to church, mosque to mosque. Èèyàn náà lè máa bá ń bẹ̀. Èèyàn ní gbogbo wa.
gbogbo ìdáhùn sí ìbéèrè ló wà nínú bíbélì, ló wà nínú Quran. Àwa la fojú sí, àwa la fọkàn sí. Ohun tí wọ́n ń pè ní àjíǹde ni pé Ọlọ́run fi ọ̀rọ̀ Jésù Kristi ó fi ṣe àpẹẹrẹ fún wa ni. Àpẹẹrẹ ńlá ni. Ẹ̀sáàpù tó jẹ́ pé kò sírú ẹ̀ mọ́ ń bò mí. Mi ò tí ì rọmọ tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ìyá ẹ̀. Arákùnrin kan ní Amẹ́ríkà ló ti ṣẹlẹ̀. Ó lóun donate ṣé kidney ni àbí something. Ó ṣà fún ìyàwó ẹ̀ ní part kan ṣá. Ìyàwó náà wá lọ fi yọjá. Ó lọ síìtì. Ẹ dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ti síìtì ó ti yé yín náà. Lọ́kọ bá gbé ìyàwó ẹ̀ lọ kọ́ọ̀tù. Lọ́kọ bá gbé ìyàwó ẹ̀ lọ kọ́ọ̀tù, Ọlọ́run bá gba kidney padà. Ẹ gbà mí ṣó lè rí kidney padà. Tó bá jẹ́ Jésù ó ṣeéṣe kó má béèrè kidney yẹn. Tó bá jẹ́ Jésù dẹ̀ lóbìnrin yẹn ó ṣeéṣe kó má lọ ṣàgbèrè nítorí pé ó ti mọ̀ pé ẹnìkan ti gbé ẹ̀yà rẹ̀ sílẹ̀ fóun. Àwọn nǹkan tó yẹ ká máa wò nìyẹn, kó ṣe pé ká kàn fókọ̀sì sí pé ogun kan ń bẹ́ nìkan jà. Tí wòlíì bá níṣòro, tí dókítà bá ń sick, ó yẹ ká lè fi bẹ̀rù Ọlọ́run. Ká máa ṣe dáadáa lọ́lọ́run béèrè lọ́wọ́ wa. Thank you. From I laugh. Bros me. Torí náà bí mo ṣe ń ṣe ni mo máa ṣe. Ẹ kú palẹ̀mọ́ ọdún, gbogbo ilé pátápátá ni mo kí. Àwa tá bá wò pé ó yọ díẹ̀, ẹ jẹ́ ká rántí àwọn tí ò róúnjẹ jẹ. Wọ́n lè má tọrọ, ẹlòmíì máa ti jú. But tó bá jẹ́ pé ó yọ nínú ọkàn yín, ẹ̀yin náà mọ condition ẹ̀, ẹ jẹ́ ká nawọ́ sí wọn. Oore ọ̀fẹ́ Ọlọ́run á máa bò wá láṣìírí. Ẹ rántí ọmọbìnrin kan tí mo gbé wá ní ṣe last month ni. Just of recent mo ti ṣe program bí 3 fún obìnrin yẹn. Mi ò mọ̀ rí, mi ò mọ̀ orúkọ ẹ̀ sìn. Tẹ́ bá sì lè rí account number ẹ̀ ti wà ń ta. Mo ti pè wọ́n, mo ti ní kó bá mi wá síta. Ẹ ránṣẹ́ sí. Ẹ ṣe sàráà. Gbogbo ẹ̀kọ́ la máa dá nìkan jẹ́. Èmi àtẹnìkan a sọ̀rọ̀ ńjọ́ wo. Àwọn ní pé Nàìjíríà kí làwọn fẹ́ lọ ṣe ń bẹ Nàìjíríà ò dáa. Kí ló ṣe Nàìjíríà tí ò dáa? Tẹ́ bá dáa Nàìjíríà máa dáa. Táwọn kan bá sì ń gbé ń bẹ Nàìjíríà máa dáa fún wa tá bá padà lọ. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run la nídìí. Oore ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú wa. Lólú fún mi èèyàn mi. Thank you. Ìjìnlẹ̀ tí Jésù ní fún aráyé. Thank you ma. Ó ṣá ràn yín lọ́wọ́. Ọmọ ẹni kálukú lọ sunkún ara ẹ̀. Má yọ ní Jésù òun lára. Thank you. Ó dùn kan.
love Mele Pajari. Happy Easter jàre èèyàn mi Adélẹ́gbẹ̀ Òyìnbó Ọláwùmí Felicia. Thank you. My love. Ọba sọ̀rọ̀ máa yẹ. Àfi ọmọ bẹ́ẹ̀ o bàbá o. Àfi ọmọ bẹ́ẹ̀ o ọmọ. Ṣàánú fún ìran tí a wà yìí. Torí ìbínú Ọlọ́run. Ó mú ayé soríkodò. Ẹ̀yin tèmi tẹ́ bá ń gbọ́ mi ṣe ni kẹ́ máa kó jẹ. Ìwọ tó sọ wípé àfi tó bá lé, àfi tó bá bá, àfi tó bá pa, àfi tó bá lù mọ́lẹ̀. Bóyá ẹjọ́ gbélé ni àfi tó bá gbalé náà lọ́wọ́ ẹ̀, bó ṣe máa gbà lọ́wọ́ ẹ̀, bó ṣe máa gba túntà. Gbogbo yẹn ló yẹ ká máa bẹ̀rù Ọlọ́run, ká máa gbé kúrò lọ́kàn. A lè wà ká má ṣẹra wa. A lè wà ká má ṣẹra wa ńgbà tá a kì í ṣe Ọlọ́run. Tá bá dẹ̀ ti ṣẹra wa, ẹ jẹ́ kó tán. Ẹ jẹ́ kó tán ọmọ ènìyàn. Ẹ jẹ́ kó tán. Nítòótọ́ ọ̀rọ̀ mi a máa dàbí àpárá, àmọ́lé ni kò ń sọ̀rọ̀ àpárá la fẹ́ sọ. Ọ̀rọ̀ gidi ni màá fẹ́ ká mú lò. A lè wà ká má tẹra wa mọ́lẹ̀. Àwọn àti ẹnu lẹ́ǹkọ̀ọ̀kan wọ́n ń gera wọn jẹ. Wọ́n tún máa parí ẹ̀ náà. Wọ́n tún máa tẹ̀síwájú. Wọ́n tún máa bẹ̀rẹ̀ sí ìṣọmọ ìyá ara wọn. Adéyẹyẹ. Happy Easter ma. Ṣé sani? Thank you. Mo rí pẹ́yìn méjì lẹ́wà ń bẹ̀ o. Torí náà oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí wọn lákùúrẹ́ náà. Ọmọ Àkúrẹ́ kó lómi méjì kó rí péjèèjì lálà. Mo kí yín o. Mo kí lọ́ba ilé. Mo kí lígbàrà òkè. Mo kí líjàrẹ́ ìjù. Mo kí líbẹ̀rẹ̀ òta gbolú ọ̀gbẹ̀sẹ̀ mo kí yín o. Ẹ kú ìpalẹ̀mọ́ ọdún ẹ̀mí wa ṣe púpọ̀. Adé o kóróró ọmọ àkókò ojú ìrógèrè ìmọ̀ya kí n yá o. Mo kí n lákòókò, mo kí n líkàrẹ́, mo kí n lí ọkà, mo kí n lókè ọkà, mo kí n lókè Maria ìwọ́rọ̀, yes, ìwọ́rọ̀ ọkà òkè Maria, mo kí wọn bẹ̀. Mo kí wọn ní Ṣúpàrè Ẹ̀pìnmì, Ìbòròpá Erúṣú, Àkùnù, Òkè Àgbè, Ìfira, Àfò, Ọ̀yìn, Àwúga, Àjọwá, Ọ̀gbàgì, Ìkáràmù, mo kí yín bẹ̀. Mo kí wọn ní Àkùnù, mo kí wọn ní Àkùngbá, mo kí wọn ní Àrìgìdì, mo kí wọn ní Òkè Àgbè, mo kí wọn ní Ṣúpàrè o, mo kí wọn ní Ìṣùà. Alẹ́ o a máa kálẹ̀, àgírí a máa kálẹ̀. Àwọn ni bàbá fẹ́ o, àwọn ni. Àwa ni bàbá fẹ́ o. Àwọn ni bàbá fẹ́ o, àwọn ni. Àwọn tó kọ́ ilé wọn sórí àpáta. Bàbá fẹ́ o, àwọn ni. Àwa ni. Àwọn ni bàbá fẹ́ o, àwọn ni. Àwọn ni bàbá fẹ́ o, àwọn ni. Àwọn tó Tẹ ilé wọn orí àpáta Jésù. bàbá fẹ́ o, àwọn ni. Wọ́n wá fẹ́ tí wọ́n. Mo kí n o a máa kálẹ̀. Mo kí n náà Òkìtìpupa.
mo kíra ní àjàgbà, mo kíra ní gbòdìrò, igbótako, ìlú tún, ìdèpé, ìkọ̀ọ̀yà, yásà, mo kíra níbẹ̀ o. Mo kíra ní ìjọ ọ̀dọ̀. John 3:6 jẹ́ kó yé wa pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ rẹ̀ nìkan ṣoṣo, ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa, wípé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìní ìpẹ̀kun. Thank you ma, ẹ ṣé mo dúpẹ́. Ṣe rí nǹkan tẹ́ ẹ kọ fún wa yìí, ọ̀tọ̀ ni àwọn gbàgbọ́, àwọn onígbàgbọ́ ayé òde òní máa ń pè é. Wọ́n ní wọ́n gbà á gbọ́, lóòótọ́ la gba Jésù gbọ́, ọmọ Ọlọ́run ni, yes, kò tán síbẹ̀, ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ wà nínú pé kó o rántí ẹnìkejì ẹ, ìgbàgbọ́ wà nínú pé kó o ran ẹnìkan lọ́wọ́. Ó ní tóun bá máa dé ẹ lè mọ̀ pé òun ni. Thank you. Kú iṣẹ́ kú ìmúra ọdún. Mama Catherine, thank you. Àwọn bọ̀ ẹ jẹ́ kí àwọn èèyàn tèmi náà àjọ máa ṣàlàyé ẹ̀. Tá a bá sọ pé a ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a bẹ̀rù Ọlọ́run, ọ̀nà tá a fi lè pọ́n Jésù lé, tínú Jésù gan fi máa dùn fún wa sí wa ni pé ká gbé àwọn tó yẹ ká gbé dìde. Tó bá ní kó má dì mọ́wọ́. Àwọn míì máa ń parọ́ fúnra wọn, bóyá wọ́n parọ́ mọ́ra wọn ni kí n pè ní. Tí ọ̀kan bá wọn sọ nǹkan kan, àgàgà àwọn èèyàn wa tó wà níbí, ẹ máa sọ pé ẹ ní, má sọ pé ò ní. Ẹni tó bá parọ́ pòun, ẹni tó bá ní tó bá lóhùn ò ní kò lè ní, bí ìgbà tó ń ṣépè fún ara wọn ni. Ẹ jẹ́ ká gbé gbọ̀nà bòmíì ká máa sọ pé k'Ọlọ́run kó pèsè, bọ́ a lè máa tọrọ ìpèsè ìbùkún ìgbéga nìkan ní gbogbo ìgbà. Oore ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú wa, ẹnu mi ò ní pa mí, mi ò ní tẹnu gbó bí ọwọ́. Ìlú tún mo kíran ń bẹ̀, mo kíran ní Ìkọ̀yà, mo kíran ní Gbòdìrò, mo kíran ní Yásà, mo kíran ní Ìjọ Ọ̀dọ̀, mo kíran ní Erinjẹ, mo kíran ní Òṣòro, mo kíran ní Ayé, ìlú Mama Comfort, mo lọ ti Àpọ́yè, mo kíran Òhàmà Àpọ́yè dédé, mo kíran ní Ìpòkè Òbòrò, mo kíran ní Ìgbòbí ní Òjòhálà, mo kíran ń bẹ̀, mo kíran ní Ìgbẹ́kẹ̀bọ́, mo kíran o akú palẹ̀mọ́ ọdún. Mo kíran ní Àbòtò Gbégun rẹ́ Ilẹ̀ Pẹ̀tẹ̀ àti Jẹ̀ẹ́rẹ́ Òbè Ọ̀gbàrò Òbè Adún. Thank you. Òbè Adún Òbè Ńlá Zion Pẹ̀pẹ̀ Agérige Sàbómẹ̀. Àmàlàjẹ ẹsẹ̀ odò, àmàbẹ̀rí pàtó ìlàjẹ gbàtó, mẹ́kàní sèlàjẹ mẹ́mí sèlàjẹ mẹ́mí sèkálẹ̀, àmọ́ omiyemi àmjẹ́ o ràmúrè. Jim kíngà ń bẹ̀. Àmàlàjẹ mo kíngà wà, àmàlàjẹ ẹsẹ̀ odò mo kíngà ń bẹ̀. Àmà ayétòrò, àmà màrìn, ètù ugbò, réwòyè, òmùrò, ugbò ńlá, Ọ̀ràntàn, Ẹrẹ́kẹ́, Ọ̀gbàrò, Etíkan, Àhérí, Ìlówó, Àkúrúgbẹ́nẹ̀, Ìgbẹ́kọ̀dá, Àwòyè, Ìgbìnsìn Ọlọ́tọ̀, mo kíngà o. Thank you. Sáàmì gbèdé mi dé. Yes. Mo wá kí Àmàǹdó, mo kí dédé èdè Ọmàǹdó, àkúpalẹ̀mọ́ ọdún. Yes, help the less privileges, ìyẹn ni wọ́n ń pè ní ìgbàgbọ́. Ẹni tó bá gba àwẹ̀ tó dẹ̀ mọ̀ pé ẹnìkan wà nínú ilé tẹjọ́ ń gbé, ebi ń pa kòrò oúnjẹ jẹ, bí ò tẹ̀ ń ṣe nínú ilé yín bẹ́ẹ̀ tí ẹ̀ mọ́ríborí láàrin títì ni ó ń sùn ta ni. Tó o bá oúnjẹ tó fẹ́ fi break yẹn, tó o bá gbé fáwọn tó fẹ́, thank you,
àwọn tẹ́bí ń pa tó jẹ́ pé wọn ò tiẹ̀ ní nǹkan míì tí wọ́n lè sè tí wọ́n lè jẹ ìgbà yẹn la gba àwẹ̀ kò ń ṣe pé kò gba àwẹ̀ ẹ wo gbogbo àwọn chọ́ọ̀chì ńlá àwọn chọ́ọ̀chì àwọn bàbá overseers tó wà nílé yẹn bí wọ́n ṣe pọ̀ sí ẹ wo bẹ́ẹ̀rù ṣe pọ̀ ṣé tí bàbá Adébóyè bá gba àwẹ̀ ń sìn tírú èmi bá wà nínú chọ́ọ̀chì wọn tá bá jọ gbàwẹ̀ tó ń yan àwẹ̀ àjọ ń ṣe prayer ṣé nǹkan tó máa fi bírèkì lèmi máa fi bírèkì tí ó dẹ̀ jẹ́ pé ẹ̀fọ́ ni mò ń tà kò lè rí bákan náà ẹ jẹ́ ká ranra wa lọ́wọ́ ẹ jẹ́ ká àwọn míì tún máa ń wò pé ọmọ ìjọ wọn nìkan làwọn lè help ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ àwọn tá àti ẹ̀ mọ̀ rí ò lè mọ̀ bóyá Jésù Kristi ti ẹni kò dìgbà tá a bá lọ sùn nínú church àwọn nǹkan tá a lè ṣe tí Ọlọ́run fi máa gbọ́ àdúrà wa nìyẹn ẹ jẹ́ ká máa fi àjíǹde yìí ẹ jẹ́ ká máa fi rọra wa létí nǹkan tọ́lọ́run ní ká ṣe nìyẹn nígbà tó odidi Jésù Kristi tí ó sọ pé ẹ̀ torí bí mo ṣe tó bá fẹ́ gba rẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn tó ń fà ẹ̀ ó lè ṣe é bọ̀ kò lo agbára ẹ̀ fún yẹn ó fi ara ẹ̀ sílẹ̀ ìyàwó olé ni ẹni ó ní láíláí torí pé wà nílùú òyìnbó ò lè gbà láyé níbi tí mo tó jẹ́ pé ìjọba gan máa dúró tì mí tíjọba bá máa dúró tì ẹ má fi yọ̀jà rántí ọmọ ẹni tó ń ṣe tọ́lọ́run bá fún ẹ lọ́kọ bí ìgbà tó fún ẹ lọ́mọ ni o láti tọ́jú ẹ̀ o láti gbìyànjú o láti ṣe bá tó o lè ṣe o láti ní ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀ o láti tẹríba ẹ gbàgbé nípa pé western world system western world style computer style no kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ lè rí kà nínú Bible pé kóbìnrin gan pa ẹ jẹ́ ká rẹ ara wa sílẹ̀ tó bá bẹ̀rù èèyàn tó o bá bẹ̀rù èèyàn tó bá lo bẹ̀rù Ọlọ́run irọ́ ló pa ẹlòmíì nínú àwọn sisters ni mo mọ̀ wọ́n dáadáa kò lè bẹ̀rẹ̀ kí ọkọ ẹ̀ tó bá máa rí pásítọ̀ tó bá kúnlẹ̀ báyà tún forí balẹ̀ ni ẹ̀dẹ̀lẹ́ ní ìgbàgbọ́ ẹ̀dẹ̀lẹ́ ní ìbẹ̀rù Ọlọ́run ẹlẹ́gba Jésù gbọ́ tẹ́ bá gba Jésù gbọ́ tẹ́ bá rí Jésù Kristi tó bá dìde dúró níwájú yín báwo lẹ ṣe fẹ́ gbàgbọ́ báwo lẹ ṣe fẹ́ kí báwo lẹ ṣe fẹ́ tẹríba fún. ọ̀rọ̀ pé ìwà ọkùnrin da ìwà ọkùnrin ò da kọ́ leléyìí àwọn ọ̀yà ńlá wa tó máa ń fi ìkúnlẹ̀ kí ọkọ wọn wọ́n fi ń ṣàdúrà fún wa ni àwọn àdúrà yẹn ló gbà fún wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká fi láwọn ọmọ wa lọ́wọ́ ẹ má jẹ́ ká máa wọ àwọn míì máa sọ pé ní ayé ta wà yìí no ọmọ mi ò lè kúnlẹ̀ òyìnbó ò kì í kúnlẹ̀ òyìnbó ń kúnlẹ̀ òyìnbó máa kúnlẹ̀ tí wọn ò bá kúnlẹ̀ wọn ò ní ní nédà wọn ò ní ní báò tóyìnbó ò bá lórúkọ fún wọn ò ní nìyẹn ẹ jẹ́ ká gbìyànjú ká mú díẹ̀díẹ̀ lára àṣà wa ẹlòmíì ò tí mọ bó ṣe lè fi Yorùbá gbàdúrà dèní kò mọ̀ nítorí pé gbogbo nǹkan tó ti jẹ́ ti Yorùbá ritual náà ń pè ẹlòmíì sì tó bá rí mi ìtàkùn tí ẹ fẹ́ kí nítorí pé mò ń ṣe traditional program bí tó gọ̀dé ó mà ṣe o ṣé nítorí àìmọ̀kan yìí náà ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run kó ń fúnra rẹ̀ kó máa kọ́ wa ìjókòó mi ń bíbà ilé ni mi ò mọ nǹkan tí máa sọ ntọ́lọ́run bá ní kí n sọ ni mo máa sọ torí kò ń ṣe nu kọ̀ǹpútà ni mo ti wò kò ń ṣorí Google ni mo ti wò n tó ń ṣẹlẹ̀ reality ni mo ń sọ èmi ò sọ pé kí gbogbo èrò gbà bọ́ jẹ́ ká mu díẹ̀díẹ̀ ẹ̀yin dádì náà tọ́lọ́run fún yín níyàwó ẹ má sọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ mo ti rẹ́ni tó fi ìyàwó ẹ̀ já dúró nínú ìlú tá a wà yìí nílùú òyìnbó owó tóun fi mú wọlé kó máa ṣiṣẹ́ kó máa fi san padà fóun a gba fóònù lọ́wọ́ ẹ̀ ta ló ń pè ẹ́ ta ló ń bá sọ̀rọ̀ ta lẹ́ni yẹn ta ló nítọ̀hún fi fóònù yẹn sí spíkà kó máa gbọ́ mi sọ̀rọ̀ pé kò mọ̀ pé ilé ọkọ ló wà ní ẹ̀lẹ́ ọ dádì ọkọ yẹ̀ṣó Ọlọ́run á ṣàánú yín ẹ jẹ́ ká pọ́nra wọlé ilé la ti ń bẹ̀rẹ̀ àpọ́nlé yẹn ìbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká fi láwọn ọmọ wa lọ́wọ́ má máa sọ tèmi díẹ̀díẹ̀ ẹnu mi ò ní pa mí mi ò ní tẹnu gbó bí ọwọ́ ènìyàn mi brass mi wọ́n yìn mí náà good so mo fẹ́ kí àwọn ti Oǹdó bí mo ṣe ń bàbọ̀ mo kíra ní Pàrágà Ọ̀rẹ̀ Àbòtò Àjùwẹ́ Àṣèwélé Làsí Àbàgbè mo kí wọn náà dòǹdè
mo ní òde Oǹdó mo kí wọn ń bẹ̀ mo kí wọn ń Ìdànrè mo kí wọn ń Ìdànrè Aládé mo kí wọn ní Ìdànrè Òdòdé mo kí wọn ń Lẹ́lùjí mo kí wọn ní Òkè Igbó mo mà kí wọn fọ Ọ̀wẹ́nà o mo kí wọn ń bọ́lọ̀ ń dúró. Kí la fẹ́ jẹ kí là ń jẹ tá a lè jẹ tán nítòótọ́ nílùú ìyàtọkùnrin àti obìnrin ká lè ṣe nǹkan sílé ní gbogbo wa bá wá so ìyẹn nìyẹn máa fọkàn sí tẹ́ máa fojú sí tó bá ń ṣe nǹkan sílé ìyẹn ò ní pé kó sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ́rùn sọ́kọ lọ́rùn ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀ díẹ̀ àwọn àṣírí kọ́kọ́rọ́ tàdúrà fi ń gbà nìyẹn kò ń ṣàwẹ̀ nìkan kò ń ṣe pé kó lọ sùn sínú church tó bá rí ẹni tó finú tán ẹ tó bá lọ yí padà tó sì ṣe Júdásì Ọlọ́run má jẹ́ àṣàṣe dànù bígbà tí yàn kó èlùbọ́jọ ni tí yàn díẹ̀ jábọ́ sínú ẹ̀ òróòro ni wẹ́ Ọlọ́run a máa ṣọ́ gbogbo wa a ti ṣọdún iná ayọ̀ náà la tún máa fi ṣọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe wa o ẹ jẹ́ kí wọn ní Èkìtì ọ̀rá o ọmọ Èkìtì kété àti rí un káyà o Èkìtì kété mo kí ilé Èkìtì o mo kí ilé Èkìtì parapọ̀ Èkìtì kété mo kí ilé Èkìtì Kwara mo kí Ládó ọmọ Ọjà mo kí líbẹ̀ o mo kí láyébọ́dẹ ayédè àfàò àìsẹ̀gbá arámọkọ mo kí o mo kí kẹtẹrí pé òyìn ọmọ ayétòrò mo kí líbẹ̀ o mo kí lígbàrá odò mo kí líkẹrẹ ìkọ̀lé káàtìrú máṣọṣe kárìtà lára bóṣe mo kí lílàwẹ̀ mo kí lílárámọ̀kí mo kí lípolé ìlọ́rọ̀ mo mọ̀ kí n lè gbèmọ̀ kan tí gbé ráìsì o ikú palẹ̀mọ́ ọdún mo kí n lè tapá mo kí n lùsì Èkìtì mo kí n lọ́ọ̀ṣì mo kí n lè jọ mo kí n láre mo kí n lè lú mọ́bá mo kí n lè ìmẹ̀sí ilé mo kí n lòkè mẹ̀sí mo rìn kí n lè yí o èrì o ìkóró ìjàn òmù o mo kí n lè bẹ̀ o mo kí n lè sùrẹ́ mo kí n lè lùdùn mo kí n lè wòròkó ìfàkì mo kí n o mo kí n lè Ìjẹ̀lú Ìtajì mo kí Kẹtẹrípọ̀ mo kí n ní Ìpotì Ọ̀rún Èmùrè mo kí n ní Ìlúmọ̀dẹ Kẹtẹrípọ̀ ni mo kí o ìmọ̀kú palẹ̀mọ́ ọdún o mo kí n Láyégbájú mo kí n Lọ́rìn mo kí n lè Ìfisìn mo kí n lè Ìjẹ̀ṣà Iṣu mo kí Kẹtẹrípọ̀ òyìnbó Ìdó Àjìnìrè mo kí n líbẹ̀ mo kí n lùsì mo kí n lí Ẹ̀rìnjiyàn Ọ̀tún Èsùrẹ́ Òdè mo kí n líbẹ̀ o Ẹ̀fọn Aláàyè Kẹtẹrípọ̀ ni mo kí n lí Ìjẹ̀ṣà mo kí n lẹ́sà òkè mo kí n lí Ìjẹ̀rò Ìlàfọ̀n mo kí n líbẹ̀ o Ìlúpéjú Kẹtẹrípọ̀ ni mo kí n fọ̀ kí ikú palẹ̀mọ́ ọdún o mo kí n lí Ìsẹ̀ Èyí o Èrì o Ìrùn Ọ̀rà Ìgógó mo kí n lí Gógó mo kí n lí Lásà mo kí n lí Ìdófábọ̀rọ̀ mo kí n lí Ìgbólé mo kí n lọ́ọ̀tì mo kí n lí Ìgèdè àti Ayégbájú àwọn bíbí táwọn àwọn ni Ọlájídé Kàbírù Ìbá okay. You want to know Oríkì Ọ̀wọ̀ ẹ sanwó ẹ̀ nìyẹn àbí kẹ́ gbà ń lé. ọmọ rẹ̀ Òrùmọ̀là òyìnbó pọ̀. Thank you, I love you too. Àwa ni bàbá fẹ́ o.
ṣẹ́gun Dáfídì o. Torí náà ṣe rí àjíǹde nǹkan tó kọ́ wa pọ̀. Ó kọ́ wa pé kí àwa ọ̀rẹ́ tẹ́ pera yín lọ́rẹ̀ẹ́ ká má máa dára wa. Ọmọwùnmí Ògúnmọ́lá, is that not better? Ti bí yẹn ti gùn jù. Òyìnbó gan ní báyìí pé gbogbo ìtẹ́ pé yẹn. Thank you sister and God bless you. Ìwọ tó bá ní ọ̀rẹ́ tó bá ti mọ̀ pọ̀ ọ̀rẹ́ yìí ò wúlò fún ẹ, yẹra fún, jáwọ́ ń bẹ̀. Bí ìgbà tí èèyàn wà nínú gáràjì ni, o ò ní bá wọn ṣọ̀rẹ́, o ò dẹ̀ ní sá fún wọn. Yẹra fún. Tó bá ti ní ọ̀rẹ́ tó bá jẹ́ pé irú ọ̀rẹ́ wo lo ní, irú ọ̀rẹ́ wo ló ń bá rìn, irú àwọn wo lo, irú gúrùpù wo lo wà láàrin wọn tó pera ẹ ní ọ̀rẹ́ ni gbogbo wa. Irú àwọn èèyàn wo ni wọ́n? Ṣọ̀rẹ́ pátì ni, ọ̀rẹ́ ká gbéra wa fúnyàn ni, ọ̀rẹ́ ká introduce yàn síyàn kan ni, ọ̀rẹ́ ká gba nǹkan fúnyàn kan ni, ọ̀rẹ́ ká jọ máa rajà àwìn ni, ọ̀rẹ́ kọ́ lọ máa rajà wá ni. Ìwọ náà máa nírú ẹ̀ o ṣe mọ̀ pé ìta ló ń last week yẹn ó yẹ ká ti ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn ni. Ọ̀rẹ́ wo lo finú tán? Ṣé ọ̀rẹ́ tó fàṣírí àlè sọ́wọ́ ẹ̀ ni? Irú ọ̀rẹ́ wo lo ní? Irú ìwà wo ló ń bọ̀rẹ́ yẹn o? Tó bá ti jẹ́ pé ọ̀rẹ́ tí ò wúlò, yẹra fún. Yẹra fún. Yẹra fún, kò sí nǹkan tí yàn ṣe tí ò ní gbèrè ẹ̀. Bẹ́yìn náà dẹ̀ ni, ṣé mà ní àbísà? Láyé àtijọ́ wọn lọ́kùnrin ò kì í ṣòfófó. Láyé tá a wà mo ti rọ́kùnrin tó ó ṣòfófó ju obìnrin lọ. Ibi tó ti ń rojọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ tí ò kàn. Tó bá jẹ́ irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni, yẹra fún. Àwọn ọ̀rẹ́ akóbá ni, àwọn ọ̀rẹ́ mátẹ́gbẹ́, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ìmúra wọn máa yàtọ̀ sí tiẹ̀, yẹra fún. Ìyẹn ò ṣe pé bóyá ìyẹn ò sí nínú ìgbéraga. Yẹra fún. Àwọn ọ̀rẹ́ onífàsẹ́yìn, yẹra fún. Àwọn ọ̀rẹ́ tó lè gba oúnjẹ lẹ́nu èèyàn, yẹra fúnrú wọn. Àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ pé wọ́n máa ní ojú kòkòrò débi pé gbogbo nǹkan tó ń bá rí lọ́wọ́ ẹ̀ bí pé kò di tiwọn ni, yẹra fúnrú ẹ̀dá bẹ́ẹ̀. Àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé inú ẹ̀ ò lè dùn pé kó o ṣoríire, kó o fún ní ìròyìn ayọ̀, ìbànújẹ́ ló máa ń jẹ́ fún, yẹra fúnrú wọn. Irú ọ̀rẹ́ wo lo ní? Irú ọ̀rẹ́ tó mọnú ẹ̀ wo lo ní? Ìjẹ̀bú wá ní olùkùn mi. Èdè mi náà ni wọ́n máa ń sọ pé olùkùn mi ládùúgbò wa. Irú ọ̀rẹ́ wo lo ní tó fi inú hàn tó fi ikùn ẹ̀wọ̀n? Inú jìn. Irú ọ̀rẹ́ wo ni? Tí Júdásì bá ṣe irú nǹkan tó ṣẹlẹ̀ yìí, irú ọ̀rẹ́ wo ló wá ní tó fi gbogbo ara sùn lé, tó nọrùn tó nọsẹ̀ pé ọ̀rẹ́ mi ni láéláé bá ṣe máa ń ṣe nìyẹn? Irú ọ̀rẹ́ wo nìyẹn? Irú ìhà wo nìwọ gan kọ sí irú ọ̀rẹ́ bẹ́ẹ̀? Ṣọ̀rẹ́ kẹjọ sin lọ́hùn ni? Àbí ọ̀rẹ́ aláṣìírí? Àbí ọ̀rẹ́ kẹjọ jẹ gbèsè? Èmi gan ò tí san tèmi fún tó bá dé ó máa gbà bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tá a máa ṣe o. Ṣé wọ́n ti rí tiẹ̀ fún ni? Ṣé irú ọ̀rẹ́ alákòóbá ni? Ọ̀rẹ́ kẹjọ máa kọ́kọ́, ọ̀rẹ́ patí, ọ̀rẹ́ onígbèsè, ọ̀rẹ́ kẹgbà àwọn aṣọ, ọ̀rẹ́ credit card, ọ̀rẹ́ yíwèé, ọ̀rẹ́ jagbà. Irú ọ̀rẹ́ wo lẹ ní? Ta lọ̀rẹ́? Ta lẹni yẹn gangan tó jẹ́ ọ̀rẹ́ láyé tẹ́ pè lọ́rẹ́? Torí mi ò rí ni o. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ ṣe súnmọ́ lọ́hùn. Jẹ́ kí n mú ẹ jáde, níbo ló fẹ́ mú ẹ lọ? Ẹni tó mú ẹ jáde ibi tó mú ẹ dé tẹ wáṣẹ́ dé, òun náà ló máa lọ sọ fáwọn ti bí. Irú ọ̀rẹ́ wo nìyẹn? Ẹ jẹ́ ká yẹra wa wò. Ẹ jẹ́ ká yẹra wa wò. Àwọn èèyàn kan wọ́n á pera wọn ní ọ̀rẹ́. Gbogbo nǹkan tó ní láyé pátá báyìí bó jẹ́ 50p ló rà ó máa fẹ́ di tiẹ̀ ní. Ṣé irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́ni ni? Ó yẹ kó ti yẹra fún. Ṣọ̀rẹ́ Facebook ni just friends, kò jù yẹn lọ. Ṣọ̀rẹ́ tó máa ń fi fọ́tò ẹ̀ ránṣẹ́ fún ẹlòmíì ni? Ṣọ̀rẹ́ tó fẹ́ fà ẹ́ wá sílẹ̀ ni dàbí mo ṣe dà? Irú ọ̀rẹ́ wo lẹ ní? Kí ni wọ́n ń pè ní ọ̀rẹ́ gangan? Tí ò bá wá sí ọ̀rẹ́, ẹ ṣe súnmọ́ Ọlọ́run. Ẹ ṣe jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Ẹ ṣe jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Mi ò sọ pé ká lọ ṣọ́ọ̀ṣì ni pé wọ́n ń súnmọ́ Ọlọ́run o.
kò kì í ṣe pé ńgbà tá a bá lọ sí church tàbí tá a bá lọ kírun lẹ́ẹ̀márùn ìyẹn kọ́ ni wọ́n fi ń súnmọ́ Ọlọ́run o. ẹni tó bá ní ìbẹ̀rù Ọlọ́run ló súnmọ́ Ọlọ́run o. ẹni tó bá fẹ́ kí ẹnìkejì ní lẹni tó súnmọ́ Ọlọ́run. ẹni tí nǹkan rẹ̀ ò kì í jẹ́ ìbànújẹ́ fún lẹni tó súnmọ́ Ọlọ́run. kò kì í ṣe ẹni tó ń gbàdúrà ní gbogbo ìgbà lẹni tó súnmọ́ Ọlọ́run. ẹni tí wọ́n lè rí àpẹẹrẹ ẹ̀sìn lára ẹ̀ lẹni tó súnmọ́ Ọlọ́run. alójú Ọlọ́run tó jẹ́ kójú èèyàn náà tó. ìrìn àjò ẹ jẹ́ kó hàn lójú sáwọn èèyàn pé lóòótọ́ náà ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ayé ẹ̀. oore ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú wa. ẹ má fi ṣèbínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹ mu díẹ̀díẹ̀ ẹ mu níbà. torí kò síjọ́ tí abatẹnijẹ́ máa gba yìí láéláé níjọ́ tó bá ṣíwọ́ ọṣẹ́ tó lóhùn ò bàyàn jẹ́ kó tó ṣíwọ́ ọṣẹ́ yẹn ní tiẹ̀ tí máa bàjẹ́. ṣé irú ọ̀rẹ́ tẹ ní nìyẹn? ṣé ọ̀rẹ́ padà sẹ́yìn kájọ lọ patí ṣé irú ọ̀rẹ́ nìyẹn? ọ̀rẹ́ tí ò ní tìjú ẹ mọ̀ pé tó bá ti ń rí yín papọ̀ ẹ̀yin gan ẹ̀jọ́ ní tìjú nìyẹn. ìgbà kan náà máa sọ pé kinní kan tó bá já rìn á jẹ̀gbẹ́ àwọn ní kò lè jẹ̀gbẹ́ ṣe bá já nìkan ló máa ń jẹ̀gbẹ́. bí ò bá tiẹ̀ jẹ ìgbẹ́ máa rùn láàrin ẹ̀yin méjèèjì. tí wọn bá ti mọ ẹ̀yin méjèèjì papọ̀ ìdọ̀tí yẹn máa wà láàrin yín. irú ọ̀rẹ́ tẹ ní nìyẹn ni. kí ni wọ́n wá ń pè ní ọ̀rẹ́? ẹ jẹ́ ká fi ti Júdásì kọ́gbọ́n. kò sí ọ̀rẹ́ kankan níbì kan. gbogbo ọ̀rẹ́ tó bá ti dalẹ̀ pátápátá ló máa bálẹ̀ lọ. ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe dáadáa. ẹ jẹ́ ká ṣe dáadáa kẹ́ máa járí sí tẹ̀ sápò ìjọ tẹ bẹ́sẹ̀ yìí náà bá máa gbà padà. ẹ rí ẹ̀yin èèyàn mi gbogbo nǹkan tá a bá ṣe láyé pátápátá bí ìgbà tá à ń dájọ́ ni gbogbo ẹ̀ la máa kó kọ́lọ́n ṣàdẹ́mi wá sí kó jẹ́ ká dàgbà ká lè rí kó. mo ń lọ sọ́wọ́ àmọ́ fẹ́ lọ kí wọ́n ń bẹ̀. ẹ̀rẹ́ lẹ́yìn máa lọ́wọ́ má dẹ̀. ẹ̀rẹ́ máa lọ́wọ́ yẹrù mẹ́yú. ìyá àjòjì mẹ́ẹ̀ ti jáwó olímọ̀ kíkan àjòjì yẹn bá jáwó olímọ̀ kíkan lúlíwá lè màdẹ́ olítẹ̀wọ́n àdẹ̀ nẹ́bọ́rá. mo kí ọ̀ràn ọmọ àwọ̀ mo kí wọ́n àmúrẹ́ ùjò emure oliusuwada iyere upele igbe upo ijeguma umoje ichijogun uluwa ode iya ulalole ulaloko upeme mo ki ngebe o mo kero elegbeka mo ki ngo fa mo ki ngo karo mo ki ngo te imoru isobe ìjà àgbà arimogi ìjà mo kí wọn tẹ mo kí wọn kẹlùsẹ mo kí wọn ìdó àná mo kí wọn ìdógún mo kí wọn yí mary ara rẹ àwa amúchọdọ o gbogbo ọmọ Yorùbá pátápátá ni mo kí o àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ aṣojú ni mo ṣe máa ń kí àwọn ti Èkìtì àti Oǹdó. ẹ ti mọ̀ pé lágbára Ọlọ́run ọba gbogbo wa la lè kó Èkó òkùnkùn ní kó wa lọ kò ní kó wa lérè lọ èrè wa pátá la máa kó délé lágbára Ọlọ́run alààyè. mo kí ẹ̀yin tèkó ẹ̀yin tọ̀ṣún ẹ̀yin tọ̀yọ́ mo kí yín o ẹ̀yin tọ̀yọ́ ẹ má yọ mí lẹ́ṣẹ̀ ní ká ẹ gbé mi mọ́ra o. mo kí gbogbo ẹ̀yin tí tẹ̀ jẹ́ ọmọ Odùduwà káàkiri àgbáyé láti Ilé-Ifẹ̀ gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá mo kí yín ẹ̀yin Ìjẹ̀bú níbo ni Ìjẹ̀bú òsì tí mi ò bá tẹ̀ dárúkọ Ìjẹ̀bú tí bá ti kí Ọ̀wọ̀ mo ti kí Ìjẹ̀bú so gbogbo yín pátápátá ni mo kí. ilé ni àti wá Ọlọ́run á jẹ́ ká kéré oko délé. ẹ jẹ́ ká máa fi àṣà wa ìṣe wa ọ̀rọ̀ wa oúnjẹ wa ìmúra wa ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn ọmọ wa. ẹ̀yin tèmi nítòótọ́ tẹ̀ ń gbọ́ mi àwọn kan ti tún ṣe iyán lóríṣiríṣi ọ̀nà. mo ti ní mi ò ní dáná but kò sígbà tí mi ò ní máa dáná ní ẹ̀ǹkọ̀ọ̀kan. iyán tí wọ́n ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé wọ́n ní ẹ máa blend ẹ̀ èmi ò tí ì ṣe nítorí mo máa ń ṣe iṣu mi ni mo dẹ̀ ń gún. wọ́n ní tẹ́ bá ti blend iṣu yẹn ẹ wá pọ́n sínú ewé àbí nylon nígbà tẹ́ bá ń ṣe mọ́ínmọ́ín
tó bá ti sè tó jiná dáadáa iyán ni ẹ̀ ń jẹ yẹn ọbẹ̀ yín dẹ̀ ti rẹ́dì ọlọ́run á máa fi oore ọ̀fẹ́ ẹ̀dá wá sí. Tí mi ò fi fẹ́ sọ nípa àwọn àṣírí iyán yìí ni pé nítorí àwọn tó ń tajà kó má di pé bóyá èèyàn ń ba oúnjẹ wọn jẹ́ ẹ try ẹ̀ ń sìn iṣu ti gbẹ iṣu ti dùn gbogbo oṣù tá a bá lò ń sìn ló máa diyán ọlọ́run á ya gbogbo nǹkan tá a bá ń jẹ á bá wa yà sí mímọ́. Mo fi eléyìí ṣe lọ mo ti wá lè ní lágbára ọlọ́run ọba màá padà wá lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ̀yin pastors ẹ̀yin dádì wa ẹ̀yin aṣojú wa nínú ẹ̀sìn nínú ìgbàgbọ́ ẹ̀yin adarí wa ẹ̀yin ìmáàmù wa ẹ̀yin chief ìmáàmù ẹ̀yin ostars wa tẹ́ ń kọ́ wa ní ìlànà ti ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa túbọ̀ tẹnu mọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn wa túbọ̀ máa mọ̀ pé sísúnmọ́ ọlọ́run ló máa ń jẹ́ kí àdúrà gbà nípa pé ká ran ara wa lọ́wọ́ nítòótọ́ ẹ ti lè ran ẹlòmíì lọ́wọ́ kó yọwọ́ wàhálà òun ni ò ní mú jẹ nítorí pé ọmọ olóore ò kì í jì sí kòtò. Ẹ ṣé mo dúpẹ́ lulu díẹ̀ fún mi kí n tó wá tẹ̀síwájú. Lọ́rọ̀nù pìwàdà ìránṣẹ́ ọlọ́run kétò. Ṣé báyìí? Ẹ̀yin tèmi kí n tó palẹ̀ mọ́ kí n tó máa lọlé wọ́n fi kinní kan ránṣẹ́ sí mi lánàá mi ní dárúkọ ìsọ̀ yẹn torí mi ò fẹ́ bọjà wọn jẹ́ àmọ́ ẹ̀yin tẹ́ mọ oúnjẹ jẹ tẹ́ máa sọ pé ẹja nìkan lẹ gbọ́dọ̀ máa jẹ ẹran nìkan lẹ gbọ́dọ̀ máa jẹ wọ́n ní wọ́n insert formalin sáwọn oúnjẹ yẹn ẹ jẹ́ ká dínkù díẹ̀díẹ̀ ọlọ́run nìkan ni kó máa ṣọ́ wa àti ẹ̀mọ̀ nǹkan ká máa jẹ wọ́n gbẹ́ja sórí igbá wọ́n gún lábẹ́rẹ́ ọ̀gẹ̀dẹ̀ wọ́n rí bọ kẹ́míkà àmọ́ ìta tún máa jẹ kọ́lọ́run ṣáà máa wà pẹ̀lú wa ẹ jẹ́ ká dín àwọn oúnjẹ yẹn kù díẹ̀. Mo ti ń sọ tẹ́ bá mú ọsàn wẹ́wẹ́ tẹ́ bá gé sí wẹ́wẹ́ ìyẹn lime àbí kíni kejì yẹn ìkan lemonade tẹ́ bá ti ṣe tẹ́ bá ti sè é tẹ́ bá ti slice ẹ̀ sí wẹ́wẹ́ a need láti fún wọ́n kàn máa sè é ní tèpotèpo omi inú ẹ̀ kẹ́ máa yọ kẹ́ máa mú tẹ́ bá ti yọ omi inú ẹ̀ tẹ́ bá mú ní gbígbóná gbogbo ohun tó wà lọ́nà fún ló máa kúrò. Oore ọ̀fẹ́ lọ́hùn á wà pẹ̀lú wa tẹ́ bá róyin díẹ̀ sí tẹ́ bá róyin sí àwọn ginger powder náà ti wà mi ò sọ tòyìnbó ó ti wà ní tòyìnbó tipẹ́ bọ̀ tílé wà tó jẹ́ pé ó máa ń ta gan òun lèmi náà máa ń lò ẹ fi díẹ̀ sínú kinní yẹn kẹ́ ẹ lò ó dá láàárọ̀ ó dá lálẹ́ kéèyàn tó sùn tẹ́ bá anytime tẹ́ bá ti lò ó máa ṣí gbogbo ọ̀nà fún lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ni àwọn kan tún fi lọ̀ mí pé wọ́n ní àwọn géńdé ọmọ tó ń tọ̀ ọ́ lé mi ò gbàgbé o tẹ́yìn náà ò bá gbàgbé tẹ́ bá nírú ẹ̀ fi lọ̀ mí tí bá nágbára ẹ̀ nǹkan tá a máa ṣe ni mo máa júwèé fún yín kò sí ètùtù kan nínú ẹ̀. Ìlú òyìnbó ni mo rí tọ́mọ 16 tọ̀ ọ́ lé kọ́lọ́ má ba yọ̀ wá jẹ́ gbà tí mọ́mì all night ni láti day 1 ẹ jẹ́ ká ràn àwọn ọmọ yẹn lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ kó tó di pé wọ́n parí ijó ọlọ́run á bá wa dá wọn sí àjèrè wọn. Mo dúró ń bí báyìí tó bá wá di ní tomorrow kò má dẹ̀jọ́ ohun tí mo bá sọ ní kẹ́ ẹ ní mo sọ ohun tí mo bá wí ní kẹ́ ẹ ní mo wí oore ọ̀fẹ́ ọlọ́run á wà pẹ̀lú èmi àtẹ̀yin ilé wa kò ní gbóná ilé wa ò ní dàrú o a ò ní rí ìpọ́njú a ò ní rí ìbànújẹ́ o. Ṣe rí àjíǹde kò kí ń ṣe ọdún tó fi bẹ́ẹ̀ rọrùn
àwọn míì rò pé ọdún fàájì ni kò ń ṣe ọdún fàájì. Kò sí good Christian tí ò kí ń rí àwọn àmì kan tó lágbára nínú àsìkò yìí. Ẹ jẹ́ ká fi súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ìyanu Ọlọ́run á wà pẹ̀lú wa. Kí n kíba èrò mi díẹ̀ tó yọjú lénìí. Brother mi Ọlágbègì Kọ́láwọlé, my prince, thank you. My lord, thank you, sir. Thank you. Ìyálájé tèmi ọ̀wọ́n. Mo ní ìyálájé worldwide, mo ní ìyálájé US, mo ní ìyálájé Naija FM. Ẹ kú ètò. Ó tó jọ́ mẹ́ta mà. Àǹtí mi mò iná ìyá Bílíkì láti Belgium, ẹ ṣé mo dúpẹ́. Ìwàlẹ̀sìn bẹ́ẹ̀ ni. Sísítà mi Kẹ́misọ́lá Adéyanjú, ẹ ṣeun o. Dáadáa ni mà. Ọláwùmí, àǹtí mi Felicia, God bless you. Ọ̀ṣọ́bù, okay. Kání ìfẹ́ ara wa, thank you. Brother me, I laugh from US. Jenny, thank you, sir. Àǹtí mi Ọláwùmí, thank you. Adélegan Òyìnbó, thank you, brother. Adéyẹyẹ, thank you, God bless. Ọláwùmí Felicia, thank you. Mama Catherine, thank you. Ọmọ Bàbá Agbẹ̀dẹ, God bless you. I love you so much. Show the real love. Ọláwùmí Felicia, thank you. Ọ̀ṣínáwọ̀ àbí Ọ̀ṣínáwọ̀ Elisa Ọlárẹ̀wájú, thank you. Alhaji Yekini Ayọ̀mọ̀ Àjànàkú, Erímọlámi, Ọmọwọ́ṣe Bẹ́nẹ́jọ Ogún, thank you. Ọlájídé Kàbírù, thank you. Àǹtí mi Ọmọwùmí Ògúnmọ̀họ́lá, thank you. Thank you. Brother Sulaiman, you are watching, thank you. Kábíyèsí, nice man. My nice man. Nice man, mi bam. Thanks for watching. Ọlátúnjí Tajudeen Akande, thank you. Túndé Ògúnbọ̀dẹ̀dé, thank you. Túndé Ògúnbọ̀dẹ̀dé, orúkọ yẹn lùlù. Ó lo aago. Ọbádàṣà Ajíbóyè, thank you. Ògúnbọ̀dẹ̀dé Fọláṣadé, thank you, my sister. Mo ń fẹ́ léyìí ṣe lọ tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀, èmi náà ni mo máa wá lágbára Ọlọ́run ọba, ẹ̀yin ni mo máa wá bá, etí yín ò ní di, ojú yín ò ní fọ́. Ẹni tó bá ní kí n má bọ̀ nìkan ni mi ò ní délé bá. Níjọ́ tí ẹ̀yin ẹdìyẹ bá ti forí so àpáta, ó máa túká ní àgbà gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi, ẹ̀yin tẹ́ ti ń pè mí, ẹ̀yin tá ti jọ bẹ̀rẹ̀ tájọ máa ń ṣètò yẹ ní rí ìbànújẹ́ ẹlẹ́yin awó kò ní ya lé yín o. Ẹ rí ẹlẹ́yin awó lọ sọ́jà ó ràwìn, ibi tó ti ń kiri lọ ó tàwìn ń bẹ̀, ó wá fẹ́ padà lọ sinwó níbi tó tàwìn sí, ibẹ̀ ló ti fẹsẹ̀ kọ, ìbá tó kù lórí igbẹ́ ẹ̀ ló yí dànù. Èmi àtẹ̀yìn à ò ní rírú ẹ̀, àṣejèrè ló máa tọ́ sí wa. Èèyàn mi Táyé Agboola, thanks for watching, God bless you. Ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún yìí, ayọ̀ la máa fi làájá, ayọ̀ la máa bá nù, ayọ̀ la máa fi parí ọdún àjíǹde. Àtẹ̀mí àtẹ̀yìn a ò ní mọ ìbànújẹ́ o. Àmì ni kẹ́ ẹ bá mi ṣe, kẹ́ ẹ fún èmi náà ní photocopy. Tó bá di ọjọ́ Friday lágbára Ọlọ́run, ẹ pàdé mi lórí ètò Ọ̀ṣọ́gboyè, ìyẹn ni ẹ̀yin tèmi. Táyé bá wà, gbà mí àyè máa ń wà, kò kí ń sí ọ̀rọ̀ ni. Tọ́rọ̀ bá dẹ̀ wà ń gbà mí kò sáyè tó bẹ́ẹ̀. Táyé bá wà, ẹ máa gbọ́ eré bójúbójú kò kúkú kú, nítorí pé òòrùn ò kì í dédé kú tí ò bá nífẹ̀ẹ́ Ọlọ́run ọba ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. Oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú yín o. Ó dàbọ̀, ó di ìgbà kan náà. Àṣedélé mi jẹ́ ọmọ ọlọ́wọ̀ ni mi, oríkì mi ò yí padà, èmi gangan lèmi, wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe mi, ọmọ Yorùbá ni mí. Yes, ọmọ ọlọ́wọ̀ ni mí. Èmi ọmọ alẹ́ yẹn gbé abógun tíní yọ̀tọ̀ mi ti bẹ́ mọ́ rí òsì máa ka yọ agada. Èmi ọmọ alẹ́ rèké tàntàntàn gbóògùn, ọmọ aláàgbóògùn achomi chẹmọ́. Ó di ọjọ́ mẹ́jọ.